You are welcome to ATYHO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Fi èdè gbẹ̀dùgbẹ̀mí ara kẹ́ẹ̀dé kọ́ mọ̀ sẹ́ni tó lóore fá dákun dàbọ̀ kó fi nínú fá ọ̀pẹ̀ dákun dàbọ̀ kẹ́ẹ̀fi ìdínkù fá kẹ́ẹ̀ dákun dàbọ̀ kẹ́ẹ̀ wá fi èdè gbẹ̀dùn ara olórí akéwé wọn kì í rebi àwọn àgbàlú wọn kì í ràjò tí ń bá ràjò táná wọlé mi dèmí ọmọ ẹni wọlé ẹni dẹ́nì bí afúrú ilé kù ẹgbẹ́ ìwé aládìí ọ̀run kí làámu kò sùn fún lórí ẹgbẹ́. Gèlègbèje làámu kò sùn fún lórí ẹgbẹ́. Kí làámu kò sùn fájímọ̀ ọ̀hún. Gèlègbèje làámu kò sùn fájímọ̀ ọ̀hún. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀nà ẹ̀wà gbé báyìí ẹ̀ṣẹ́ àdúrà rẹ̀ ọgbà kẹ́ ẹ dákun dàbọ̀ kẹ́ẹ̀fi nínú fá ẹ̀pẹ̀ kẹ́ ẹ dákun dàbọ̀ kẹ́ẹ̀fi ìdínkù fá níta bá jí ká mọ̀ tọrin lọ́wọ́ olúwa wa kó o làwọn olùbà sórí fún wa adéwà sọ àdàsọ bí làgbé ìrèkùn ifá ìnagíta wo ni ètò ifá. aláṣọ àdá ẹ parada. ìrèkùta wo ni ètò ifá. aláṣọ àdá ẹ parada. ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ẹ̀dín gbèrè tàlàyé báyìí. ẹ má jẹ kó ọpa ẹ má jẹ àrùn gbèrè báyìí. kẹ́ ẹ dákun dàbọ̀ kẹ́ẹ̀fi nínú fá kẹ́ ẹ dákun dàbọ̀ kẹ́ẹ̀fi ìrèkùn kẹ́ ẹ dákun dàbọ̀ kẹ́ wá fi èdè gbẹ̀dún ara kẹ́ ẹ dé kọ́ mọ́ sẹ́ síbi olóore èèyàn mú kò dégbò lọ́ba dídún mọ́lẹ̀ níbẹ̀ adébá fún ẹgbẹ́ nísìnyí ẹgbẹ́ dèyí kí làámu kò sùn fún lórí ẹgbẹ́. Gèlègbèje làámu kò sùn fún lórí ẹgbẹ́. Kí làámu kò sùn fájímọ̀ ọ̀hún. Gèlègbèje làámu kò sùn fájímọ̀ ọ̀hún. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ẹ̀dí anilá ẹ̀dí ìbúdè sàlàyé báyìí ẹ ṣe kórógù rẹ̀ lò báyìí kó èsè méjì ọ̀pá báyìí kẹ́ ẹ dákun dàbọ̀ kẹ́ẹ̀fi nínú bá ní kó ń kọ́rọ̀ ayọ̀ ìbínú aládó ọ̀rọ̀ mẹ́rẹ̀ kanlẹ̀ awo kèdèrò ńbẹ alákàn ńbẹ lódò awo lójú omi dágbàrán mẹ́lẹ̀ ojú kọ̀tún agbára mẹ́lẹ̀ ojú kòsì ìdí ọ̀pẹ ẹ̀dá àdìbà wọn alágbòrò wọn làgbé ọ̀pá wọn alágbòrò ẹsẹ̀ ńtọ̀ wọn wá pé eégún ọ̀jẹ̀ wọn kóró olú ọ̀fọ̀n wọn pa àbọ̀dùn báyìí lọ wọn làwọn ṣe ilé ayé òlójú àwọn sòdè mọ̀ bẹ́ẹ̀ ni òjì ẹjọ́ ìmọ̀ta níbẹ̀ lẹ́yìn tẹ́ẹ̀ fi tiẹ̀ ṣe wọn náà sọ àwúrò olóyè àpò ààrẹ wò ó ìtẹ̀ níbẹ̀ lẹ́yìn káwọn òbí tiẹ̀ ṣe ó lè fẹ́ padà sí ayé tẹ́ bàbá ìgbàtọ̀ sún ọ̀sán àfọ̀jẹ́tẹ̀lẹ́ nì. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. ìyẹn bá gúnyán tọ́jà ti yẹn wọ́n mọ́ lẹ́mọ́. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. ọlọ́kà bárọ̀kà tọ́jà ti ká wá sí mọ́ díyàyà. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. ọ̀yà lè ra ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. ọba olùfọ́ lóde ẹ̀rìn ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. Ọ̀ṣun lóde jùún ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. Òkè lóde Ìbàdàn ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. Àmì àjẹ́ lóde Ọ̀tà ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. Ọ̀tà ò. ẹ̀rí àgbà òwúrẹ́ obìnrin ló wà káwọn tó dé nìyẹn. Akúnlẹ̀ obìnrin. obìnrin lọ́bọ̀ bá kọ́kọ́ tó dòrìṣà. Ìṣeré ẹlẹ́yẹ ńlọ́dára ìyọ́dún ẹlẹ́yẹ ló sùn hàn káwa mọ́. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. ọlọ́kà bárọ̀kà tọ́jà ti ká wá sí mọ́ díyàyà. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. ọ̀yà lè ra ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. ọba olùfọ́ lóde ẹ̀rìn ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. Ọ̀ṣun lóde jùún ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn ìwà pélébọ̀. Òkè lóde Ìbàdàn ṣe bóbe lẹ́yìn ṣe. ìwà pélébọ̀ àbùmọ̀jẹ́tọ̀sùn. You are welcome to ATYHO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video.